ènìyàn ẹ̀yà mi létí gbòyìn o. Òní máa ní ṣọjọ́ bí Ọláwòyìn ọmọ Akíntẹ̀lúre, ọmọ Lísà bìnrin, Lísà kùnrin, ọkọ rere, bàbá gidi, ọ̀rẹ́ bí ọmọ ìyá, aláṣẹ KOF Sports Cafe, òkú ọdún òní o. Títí ayé oṣù àkàyọ̀ ẹ̀ṣẹ̀, títí ayé oṣù àkàyọ̀ ẹ̀ṣẹ̀. Ojú wo ni òwe máa mú sunkún ẹ̀ṣẹ̀, ẹnu wo ni òwe máa mú pòṣé ẹ̀ṣẹ̀. Títí ayé oṣù àkàyọ̀ ẹ̀ṣẹ̀, títí ayé oṣù àkàyọ̀ ẹ̀ṣẹ̀, títí ayé oṣù àkàyọ̀. Ẹyẹlé gbóhùn ayọ̀ ẹ̀mẹ́jọ oṣù àkàyọ̀, ẹjọ́ yẹ̀wù kẹ́ṣù àkàyọ̀. Ọláwòyìn Akíntẹ̀lúre o, ọmọ Lísà bìnrin, ibikíbi tí o bá wọ̀ tàti wèrè gbohùn ẹnu mi. Adúmọ̀dán orí mi àfiré, adúmọ̀dán jàǹtà lèmi jẹ́. Mo pè ọ́ sọ́dún owó, ọdún ire, ọdún ọmọ, àlàáfíà, àìkú òǹpalẹ̀ ọ̀rọ̀. Aláṣẹ KOF Sports Cafe wọn ní bá o dúpẹ́ lọ́wọ́ ọba mi adẹ́dà ṣẹ̀dá elétí ògbóǹgbàròyé, ọba tó lè pa, ọba tó lè jí, àkọ́bí nínú àwọn ọ̀run Olúmọ tó máa re gbogbo wa tó dá ọ sí dọjọ́ òní. Wọ́n ní máa súre fún ọ pípé àtẹ̀pẹ́ lẹ́sẹ̀ ń tẹ̀nà, àtẹ̀pẹ́ lẹ́sẹ̀ ń tẹ̀nà, àtẹ̀pẹ́ lólé ayé rẹ̀. Àlòkù láṣọ ewúrẹ́ o, wọ́n ní pé ó pẹ́ láyé ju bàtà kúbẹ̀ lọ. Ẹni bá ní o máa dé lò níbà nílé, ẹni bá ní o máa lò níbà lọ́nà. Onírọ̀ ń gbé sọnù àfolúbí ọmọ, aya rẹ̀ ò ní dáyà láyà, ìṣe rẹ̀ ò ní díṣe oníṣe, ọmọ rẹ̀ ò ní dọmọ lọ́mọ. Ọláwòyìn o, ó yá jẹ́ ń jáwé wẹ́rẹ́wẹ́rẹ́, jẹ́ ń jáwé wàrà ń sàṣà, jẹ́ ń délé òun bàbá tó bí ọlọ́mọ. Ọmọ òṣò lànà àgbọ̀kùnrin mi, ẹ̀yin àmàjálẹ̀ onílé bò tiẹ̀ lẹ́yìn. Ọmọ Lísà bìnrin, Lísà kùnrin, ẹ̀rìmọ̀gún ara ìlágbẹ̀ẹ́dẹ, ẹ̀yin àmàdọ́kọ̀ ní owó gbẹ̀nso. Òǹdọ́kọ̀ ò gbọ́dọ̀ jẹ́wé rẹ̀, bẹ́ẹ̀ ni wọ́n sì gbọ́dọ̀ gbẹ̀bẹ̀ngbò rẹ̀. A ní níjọ́ bàbá yín yóò kórè, wọ́n fọmọ wú bọ̀ wú, wọ́n fẹ́ wíri dápẹ́ nà. Ẹ̀mú ò tètè mú bàbá yín wá dápẹ́ nà. Ó yẹ lẹ́sàn mi ìdújọ yẹ lé bàbá ẹni lọ. Ọmọ Lísà obìnrin, ọlọ́lá tí ń jálẹ̀ ò nílé bò tiẹ̀ lẹ́yìn. Ọmọlúwo ọmọgọ àìsọgìtì, Oǹdó ṣe bẹ̀ lẹ́yìn jàjámọ́ jájá láwọn máa pè yín bó bá dọ̀la pajápajá, á ní pajápajá ṣàdí ọ̀nà kèrò tí ń lọ tí ń bọ̀ rè má jájẹ. Agogo ìdẹ́lẹ̀ fíìmù mi nílé bàbá tó bí ọlọ́mọ, ọmọ ilé ìwúwo ìwọ̀yí, amúlàpẹ̀fọ̀n, amúlà méjì sójúṣe yẹ. Ẹ̀kímọ̀ ogun mẹ́ta ọ̀la mẹ́fà o, ẹ̀kímọ̀ ogun mẹ́ta ọ̀la mẹ́fà. Ọkọ ọmọ wùmí Àmínátà pọ́n bẹ́ẹ̀ kò rẹ̀ yín fún jọ̀wọ́ ìbàdí ilẹ̀kẹ̀. Ọmọ àdúgbò mi bẹ̀rù, ará ilé òpó yìí ẹnu mi. Wọ́n ní òpó bọ́ọ̀lù gbogbo tí ń gbogbo, òpó bọ́ọ̀lù gbogbo tí ń gbogbo. Bàbá Ọlákóredé, ìrè rẹ̀ ò ní tán. Bàbá ọmọ Bọ́láńlé, ọlá yìí ò ní rẹ̀ yìí lọ́lá Ọlọ́run ọba mi àtayérò bí agogo. Bàbá Bọ́lárìn wá o, ọlá yìí ò ní padà lẹ́yìn rẹ̀. Aláṣẹ KOF Sports Cafe kò ní jà ṣe mọ́, a ní kò jíjà ṣe mọ́ bó ti wẹ̀ pẹ́ nílé ayé tó. Túnbọ̀ ọmọ Balógun alápàlà jayajaya, alápàlà jayajaya. Ó ní màkì oní méje méje, ó ní màkì oní mẹ́sàn mẹ́sàn. Kẹ́mi Ìjẹ̀bú Àrẹ o, Ìjẹ̀bú Àrẹ ọmọ aládé ògógó maga. Ó ní aṣọdúnmọ́dún làwọ̀ aṣọdúnmọ́dún, aṣọ́rọ̀mọ́rọ̀ làwọ̀ aṣọ́rọ̀mọ́rọ̀. Ọládọ̀kun o, Ọládìtọ̀ ní Ìrè, alálùbọ́sà olókè méje méje. Ó ní òkú ọdún òkú èkú ọdún. Tox ẹlẹ́gbẹ́ àdó ní ọdún iyì, ọdún ẹ̀yẹ làwọn máa bá oṣù nílẹ̀ aláàyè. Ó ní òwá nírọ̀ ń gbé ìsọnù bó ti wò kéré mọ́ lẹ́ẹ̀kan sí. Adúmọ̀dán ṣàtọ̀ ọmọ ogun mákìnrè mọ̀gún ara ìlágbẹ̀dẹ. Àgbẹ̀dẹ ò gbọ́dọ̀ tẹ́wọ́ pọ̀wọ́ bẹ́ẹ̀ ni wọ́n gbọ́dọ̀ gbé wẹ́rin nílé bàbá tó bí mi lọ́mọ. Oyírọ̀ fún o ìjàngbòdì ẹ̀, ẹ̀gà ẹ̀ má gbòbí o ẹ̀.